Owani, it regulates how Oba, King, Chief, and Council and Traditional Institute are selected, recognized, and appointed and buried. Law provided an approval method for selection and appointment of Obas and chieftaincy in Ogun State. Clarify recognition and rule. Establish who is recognized traditional ruler or chief in the eye of the state government. Protect fundamental rights. Family involvement in burial. The law gives family of deceased traditional rights ruler to say in burial arrangement, especially concerning rights and practice, including recognition regional rights. It was with my favorite only key legal definition from the law text. The law identified terms such as traditional ruler, an Oba or chief recognized by the government. Chief, someone with a chieftaincy title linked to a native community. Honorary chief, a title confirmed by an Oba for service, non-hereditary. Kingmaker, individual or group entitled under customary law to select a chief or a king. So, our kingmaker, the government ló sọ. One government role in chieftaincy. The state government. Endorsement in the government. Thank you. Only the state government, through the Commissioner of Local Government and Chieftaincy Affairs and the State Executive Council, oversee and recognition and validate of any chieftaincy or kingship. Bye-bye. Auntie Maureen, clear by. And although political undertone, that's God bless. God bless. Oh, bless brother in Islander you. Yeah, political undertone must speak. So not every political undertone. No. Emi o deny you. Emi politics it was say. Yeah, of course. Yeah, Emi o deny you. Politics it was say. Ejo ẹ má bínú o. Ẹ jẹ́ ká bá wa ti ẹ sọ òótọ́. Wasiu látọjọ́ tó ti bẹ̀rẹ̀ kini process yẹn tí ó wà mú form. Tó wá di 2 days. 2 days tó parí. Torí everybody mistake tí àwa èèyàn máa ń ṣe lórí platform game changer ni. When you have an ambition and you want to do something, o ti máa strategize sílẹ̀. O ní strategy, o mọ̀ nǹkan tó ń ṣe, o dey carry out plan. Ṣe ní stage by stage ni. Nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí wọ́n ti tó lẹ̀. And it's working according to plan as we speak. Ṣé mo pé nǹkan tó máa dùn àwọn ará Ìjẹ̀bú ni pé ní that you are emotional about it, but mo ti sọ fún yín ti pé ẹni orí mi yí. No. It's going to be a kind of slap. No, that's just it. Èmi mọ̀ pé politics wà. Ẹni tó lè lọ mú form 2 days. 2 days to the ending of the something, to the ending of the process. Èèyàn kan náà tì í lẹ́yìn tó sọ pé ó yá lọ. Kí ló dé tó ṣe ti lọ mú form yẹn láti bẹ̀rẹ̀? Tó ti fẹ́ bẹ̀rẹ̀ kíní yẹn. Kí ló dé tó ṣe pé ó kú 2 days? Ó ní strategy. Ó bá mu láti bẹ̀rẹ̀ tètè lè dànù kò ní ẹ̀ nígbà ìṣẹ́jú. Sister Maureen, Sister Ayinde. Sherry, all this fault lies in your idigi. Ẹni tó sign kini yẹn fún Wasiu, tó bá tún sign it, you will not find yourself in this situation. God bless you. I keep saying it. Ẹni tó sign ẹni àwọn fún ara wọn yàtọ̀ sí àwọn fún ara wọn. Ẹ lọ kú lẹ́yìn kẹ wá dúró kẹ wá mú sign dìde. You might win. The Ebi itself, you are correct. Has denied that this person does not emanate from this family. Because single this government at the law Supreme Court go le dá padà. Supreme Court go le dá padà. The Ebi says you are not part of us. You don't have a lineage here. We don't recognize you. I think you should first of all go to Mr. Medokmo. Recognize this. No fún yín headache tó tó yìí. No, Auntie Maureen, you can tell me tó clear this thing ni pé ẹ jẹ́ ká delay process yìí tó bá yá ó máa sún wọn. Sister Yetunde máa sún wọn. Yeah. Wọ́n máa filẹ̀ fún Wasiu àwa wọ̀bẹ̀ àwa Awujale. Strategy tó ń lò nìyẹn. This is the joker. Ìjọ wo ni Iléyá, ìjọ wo lójú di ọba? June. May 29. So, May 29. The problem there is Ojúdi Ọba. Exactly. Billions ló ń wọlé lójúdi ọba kò kí ṣe millions. Because these people are not going to remit anything in to the pocket of the community. So Ojúdi Ọba òun ni wọ́n play lé lórí. Ẹ má bínú o.
tẹ́rù pé wọ́n máa jọba yìí before ojúde ọba next ojúde ọba. No, ó yẹ kó jọba before ojúde ọba tẹ́lẹ̀. sọ nìyẹn owó ojúde ọba ni wọ́n lè dé lórí ó dábàá ojúde ọba. tó máa jẹ bẹ́ẹ̀ yẹn o. Islander kò sátẹ̀ nípa ìpínlẹ̀ máa jẹ before next ojúde because this Awujale. Mr. Alaude after ojúde ọba. No, kì í ṣàtò ojúde ọba. Kì í ṣàtò ojúde ọba. This is it, Islander. Until kéèsì máa dàbí ti Jẹ̀búgbó between showcase tó yẹ pé from court to court ṣe pé tó lè fún wàrà ó lè dá wàrà nù. and ṣe náà wọn judge àwọn sàn yẹn máa ti Wasiu pé ṣèbó owó lọ́rọ̀ yẹn fẹ́ gbà wọn ò ní bá sùtọ̀rọ̀ má wọrí títa bá máa fi dé Supreme Court á change law tó yẹ House of Assembly Ogun State give lórí shiftency kí ló ń pè shiftency àbí kí ló máa ń pè kí ni law wọn. Do you understand? At the end of the day 20 years a ṣì wà nínú ẹ̀. Ó dá o. Yeah. Because injunction àti motion ló máa gun orí ẹ̀ ìgbà tí tó bá máa yá Ìjẹ̀bú Òde court máa náà ò ní jurisdiction. Ẹ wo Mr. Ọláṣẹ́rí ibi bẹ̀rẹ̀ ibi tẹ́ dé yẹn nǹkan tínú mi dùn fún ni pé a ṣì wà lọ́wọ́ safe hand pé kúkú ló wà bẹ́ẹ̀ sìn kò yẹ yín sìn ibẹ̀ yẹn kò dàbí títọ̀yọ̀ ọ̀rọ̀ wa ò ní dàbí títọ̀yọ̀ so kúkú àpẹ́bẹ̀ títí àbí kò yẹ yín ọ̀rọ̀ wa ò ní dàbí títọ̀yọ̀. bàbá ẹ̀ sọ̀rọ̀ máa já yín o. Ẹ má yìnbọn Ọ̀yọ́ ọmọ Ọ̀yọ́ máa wá fún yín o. Ìlànà Abdulbaba bàbá ìlànà Abdulbaba. mo kàn try láti sọ ni wípé a ṣì wà lọ́wọ́ safe hands èmi kàn tí wọ́n nípa nǹkan tẹ̀mí try láti sọ wípé a ṣì wà lọ́wọ́ safe hands àwọ̀ kúkú ló wà bẹ́ẹ̀ kúkú ò ní ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn so a ṣì wà protected. bẹ́ẹ̀ ni ojú global yìí náà agree pẹ̀lú yín ó possible èèyàn kan máa ẹ jẹ́ ìka fún yín o mark my word Maureen if care is not taken K1 will be crowned the next Awujale of Ijebuland èmi gan rí bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ ó ti ń play out nsìn. no system kò possible unless tó bá dé Supreme Court lọ́ọ́ lè fi crown ẹ̀. ẹ̀yẹ máa wò ẹ̀jẹ̀ máa ikú ò ní pa gbogbo alágbọ̀rọ̀ lọ. Maureen Ìjẹ̀bú yẹn máa crown automatically ní Mr. Maid-of who has the final say here government have the final say. Sister Maureen ṣé final say kí ni gọ́ọ̀mẹ̀ntì ṣe lórí Ìjẹ̀bú-Igbó. wọ́n fẹ́ẹ́ pé gẹ̀ẹ́tì fìdípọ̀tọ̀ òní kò wá látọ̀dọ̀ àwọn. wọ́n ti rí pé kò lè wọlé látọ̀dọ̀ yín ẹ jẹ́ fún yín ní game plan kẹ́ wò ó dáadáa. nísìnyí Fùsẹ́gbùwà ó ti come out openly K1 ò wá látọ̀dọ̀ àwọn kò sí baba ńlá ẹni kò sí kóòtù bí tó lè gbé lọ kò wá látọ̀dọ̀ wọn ni. but right now wọ́n ti lo clause kan pé meet deadline. gọ́ọ̀nà kan kí ni. ẹ ní sùúrù o oh God ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹ gbọ́ analysis mi yìí ẹ gbọ́ dáadáa mo lè wrong o bọ̀ mo fẹ́ ká ẹ wò the other way round. ṣẹ́rí kò lè wọlé through Fùsẹ́gbùwà ogun mọ̀ that was why ó wá ní 2 days before to dá gbogbo ẹ̀rú. tí ẹni yóò bá dẹ̀ ti kò lọ́dọ̀ yìí kí ló máa ṣẹlẹ̀ automatically to go to the next person. And next person like you are talking now ẹni wọ́n ti pín bẹ̀rẹ̀ sí méjì ó ti ní olórí ẹbí tí wọ́n ti jẹ jagirin méjì wọ́n ti jẹ. There is no problem in Fùsẹ́gbùwà ruling house. There is no problem. There is no issue. Àǹtí Maureen ó dẹ̀ pẹ́ tí gẹ̀ẹ́tì kìíní yẹn mo ti try láti explain Mr. Maid-of ẹ jẹ́ kí n tún explain fún Àǹtí Maureen ṣe rí wọ́n ti mú ẹni tó wọ́n ti nominate ẹni tó fẹ́ kó di Awujale wọ́n ti nominate ẹni yẹn before that 14 days ṣe yẹ yín sí kí wọ́n sì tó wá mú form làwọn ní candidate wọ́n ti ready òun dé wọ́n fún ní time àwọn tó yẹ kó fún ní time wọ́n fún ní time wọ́n fẹ́ announce candidate wọn ní governor ní kọ́ máa bọ̀ kọ́ wá dé òun kọ́ máa ti announce so governor no stop wọn from announcing their candidates ẹ jọ níbo náà ti go wrong níbo náà wọ́n fi Ṣègbùwà ti go wrong government ló ní ẹ má ti announce so you cannot use this mo try na wọ́n tún sọ pé. no ẹ right bẹ́ẹ̀ ẹni sùúrù sister Ayeti this is a champ pé Ayinde àti Dàpọ̀ mi ò rò pé wọ́n wà in good terms so ó lè máa rò pé èyí ò ní fẹ́ support òun ṣẹ́rí ẹni tí à ń sọ yìí kì í ṣọmọdé o ẹni tó ti bímọ tí first born ẹ ti wọ 50 years o kì í ṣọmọdé tó bá ń ti gan òun gan mọ̀ pé mọ́ ń ti òun kí ọmọ èyí yìí ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ ọba Awujale kò já Awujale rẹ ni pé the more tó ti make up mind ẹ̀ tó ti fẹ́ jẹ́. first one I did 50 ṣá kò tí wọ 50. no first born ẹ ti wọ 50 ọkùnrin ṣebí 49 ni na 50 náà ni ṣe pé yóò gbójú síta ṣẹ́rí nǹkan tó ń fẹ́ fà ní pé àwọn kan ló máa sọ pé don't step down ojú tí ló máa jẹ́ fún ẹ. bọ̀ ṣé àwọn ìlú yìí ṣé ẹ ní lẹ́tà tó bá yẹ kọ́kọ́ pè wọ́n lórí fóònù ni tí wọ́n ti bá wọn
ẹ lọ kọ́lẹ̀ tó bá jẹ́ pé wọ́n kò pè wọ́n lórí fóònù tí ò sí letter to that effect. Mr. Money ó máa ń sọrí fún wa pé ṣe sọ pé mọ̀ lè pè most àwọn tó wà lórí ọmọ òye gbogbo náà lọ lówó. ọ̀rọ̀ owó kọ́ lélẹ̀ ọ̀rọ̀ owó kọ́ lélẹ̀ we are talking about power. gbogbo ẹ̀kọ́ la máa kúlẹ̀ lẹ́tà wà lẹ́tà connection ju Wasiu lọ náà. tó bá jẹ́ sí meeting. Hello. ẹ má bínú sọmọdé ní connection ju Wasiu gan lọ. ṣe gbàgbé ẹ̀ ṣé pẹ̀lú connection sì ṣe kò dá irú. Wasiu lẹ́nu ń jẹ̀bú òdì sẹ́ kò lẹ́nu ń bẹ̀rẹ̀ jẹ̀bú. ok ẹ gbogbo yín ṣàní kò lẹ́nu ẹ jẹ́ máa wo. ṣẹ́rí anti Maureen ṣẹ́rí nǹkan tèmi ò sọ pé politics yóò wọ́ kẹ́ mọ̀ pé èmi ò ní politics yóò wọ́ kínní yìí o ẹ má get èmi wrong èmi ò sọ bẹ́ẹ̀ pé politics ò wọ́ in fact politics don play out èmi gbà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ibi tèmi ti wà tí mi ò ti support nǹkan tẹ́yìn sọ ni pé ẹni pé àwọn people yẹn àwọn fi ṣèbú wa wọn ò meet 14 days. bọ̀ sí táyé tí àná meet ẹ̀. ṣé n bèrè question kan lọ́wọ́ yìí ṣé n bèrè question kan lọ́wọ́ yìí ṣé n bèrè question kan lọ́wọ́ yìí sí táyé tí ṣé Wasiu sọ fún pé òun ti ju gbogbo ilé ọjọ́ ẹni sùn ẹ̀ dáhùn ẹ̀ tó lè gbé lọ sí court. mo lè sọ view eléyìí náà máa fi mọ̀ bóyá anybody capable. Hello. You can take anybody to court but the thing is ìpadàbọ̀ court yẹn ṣẹ́ mi yẹn máa gbé ṣẹ́ mi yẹn. Now, give me one example that has taken the stool and authority of Ijebuland to court and come back straight. Ìyẹn ni mo lò as case study tó jẹ́ pé dẹ̀ máa ti dé. ọ̀rọ̀ yín ló ń jẹ́ bẹ́ẹ̀ sọ tó bá ràn yín ni. Àǹtí Maureen nǹkan tó ń sọ nísìnyí ni pé àwọn kan gbogbo àwọn cases tó ti ṣẹlẹ̀ níjẹ̀bú tó bá ti di ọ̀rọ̀ kingship ìyẹn ló ń sọ pé kí Wasiu wò kò ń ṣe pé èèyàn kan hate Wasiu gbogbo àwọn kan tá ti ní kò ń ṣe ti Wasiu ní first one ó wẹ̀ pé títí Wasiu ó loud tó pé position Awujale ni. Ìjẹ̀bú go is a typical example tá a bá tún dárúkọ some other places ó ti ṣẹlẹ̀ kò ń ṣe bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ níjẹ̀bú nǹkan tá à ń sọ ni pé gbogbo àwọn tó ń fa wàhálà yẹn gbogbo wọn ló máa lágbe ó ń kọrin ló jẹ́ kó loud. then internet. aṣọ àti mọ̀ ṣá pé wàhálà kan wà bẹ́ẹ̀ nǹkan tó ń jà yóò gbọ́dọ̀ jà kó win tí ò bá win ẹ̀ mọ̀ pé ó máa go on exile. ẹ mọ̀ nǹkan tí Wasiu claim. àǹtí Maureen ó dẹ̀ pẹ́ ti pọ́n Wasiu ó dẹ̀ pẹ́ ti pọ́n ẹ ti gbé kọjá bó ṣe tó lọ. nǹkan tẹ́mi kàn rí inú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí Wasiu ológun pẹ̀lú bó ṣe lógun àwọn ọmọ fújì bíi ẹgbẹ́ tó lọ ń ṣoògùn tó ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu gbogbo èyí ṣiṣẹ́ fún. àwọn ará àta ló máa ń pọ̀ àwọn ọmọ ní fújì gbogbo ẹ̀ fún àǹtí Maureen it is time to say the truth. iwájú ilé ẹ̀ máa ń gbà kọjá lọ sílé mi. hello sister Yetunde ẹjọ ṣé mo lè sáré sọ ọ̀rọ̀ kékeré ẹjọ. ẹ ti máa ń gbé fún àwọn àtàlẹ́ máa ń gbé kíní gbẹgbẹgbẹgbẹ. Hello, Sherry got sister Maureen so. It's not as if I can't pon. You know, Sherry, it's a reality. You know, Nigerian case is not what you're thinking. No my situation. My friend analysis con. I gave this prediction. And for this man to have been able to win somebody this level. Láti create another head of the family. Tí wọ́n ti ní olórí ẹbí méjì, that was what I told my wife. Mo sọ kí nìyẹn lánàá pé Wasiu kò tán mọ́ àwọn fìdí pọ̀ tẹ̀. Tẹ́rí ẹ máa gbọ́. Èèyàn kan ti wá sórí program yóò ti sọ fún apọ́tọ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ ọmọ kékeré ni ṣé ẹ mọ̀ pé wọ́n kàn ní ìjẹ̀bí báyìí wọ́n bí náà question kò tẹ̀lé dáhùn. Tẹ́ bá rántí movie Ti Olúwa nílẹ̀ Bàbá Wándé ṣẹ́gẹ̀tì mi. Yes. Ó sọ pé Ti Olúwa nílẹ̀ àwọn tó bá mọ ìtàn. Ṣé mọ̀ pé Bàbá Wándé òun ló pa ló kú. Ṣé mọ̀ pé gbogbo nǹkan tí Bàbá Wándé sọ ṣe kókò sóòtọ́ mbẹ̀ nínú movie yẹn ṣé mọ̀ pé òun ló wà ní side ọba so which Wasiu thinking ó ti sọ sí láti create somebody in that family tó máa gbowó fún tó máa sọ pé Wasiu ọmọ family yẹn ni tó bá dẹ̀ ti sọ ó kàn need the witness pé kó pẹ́ ẹni somebody that will confirm wípé okay do you know him báwo ló ṣe jẹ́ wọ́n máa create ìtàn kan èmi kàn sọ bẹ́ẹ̀ ni tẹ́ bá go with that narrative. Check me. It's very possible and carry pay government is interest in case in sin. Government is interest in it. Government money interest now. Okay. Minister Benodu nǹkan tó ṣe lọ́dọ̀ òṣèlú àtó fi lose nìyẹn. Ṣé rí ọ̀dà àwọn fìdípọ̀tẹ̀ yẹn? Fìdípọ̀tẹ̀ ní ẹni tó jẹ́ olórí gangan o. Ẹni tó lọ tóun lọ mú tó tún lọ create defunct olórí ẹbí títí ẹ̀. Ṣé yẹn sìn ẹ máa nígbà tí gbogbo àwọn ẹbí yẹn bá bọ́ síta. wàhálà wà o bẹ́ẹ̀ ṣe ẹrántí Labour Party issue
nígbà tí máa ń kí lórúkọ the other man tó ń kó ohun tíṣà àbúrò and the other person nígbà tó jáde kẹ́mọ̀ case court case. Mr. Benu lẹ́ni sùúrù Labour Party yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ family là ń sọ fún. Nigeria case ṣẹ́rí ẹ̀mùkí law ṣẹ́rí ọ̀rọ̀ law tó bá ti dọ̀rọ̀ court ṣẹ́rí there are certain technicalities. Mr. Benu kò síbẹ̀ tí lè lọ sí court tó court kan ló máa identify family member yìí fún yín. Òun náà ni mo sọ sẹ́ẹ̀. Adé court wà á rí àwọn wípé tẹ́rí ọmọ ìyá yẹn pé tówó bá dunlẹ̀ tówó bá dunlẹ̀ tẹ́lẹ̀ ní tí ẹni tó ti jáde gẹ́gẹ́ bí olórí ẹbí kejì yẹn ó máa wá àwọn èèyàn kúra tó máa fún lówó. tó dé level yìí wọ́n ti plan gbogbo nǹkan tó fẹ́ ṣe. tó máa fún lówó tó máa fún. tẹ̀rí stage by stage second stage yẹn ẹ máa rí tó bá dé on the 22 tó o bá ti ní stop ní. tẹ̀rí nǹkan tó wà nílẹ̀ everybody has his price. Jerry anti Maureen Jerry nǹkan tó write up nǹkan tèmi ní tó wà lọ́wọ́ mi tó pọ̀ síta látọ̀dọ̀ government ni pé wọ́n ti sọ fún àwọn ruling house kọ́ lọ mú candidate wọn wọ́n dẹ̀ postpone ẹ̀ sí January nǹkan tèmi rí nìyẹn wọ́n ti ní kọ́ lọ mú candidate wọn tó bá ti January everybody á get to meet again. ẹ̀yin lẹ̀ get wa right o mo mú candidate court. kò sí candidate kọ́ court máa stop ẹ̀. court máa stop ẹ̀ injunction máa wọlé pending ṣẹ́rí nǹkan tó lè ṣẹlẹ̀ ní pé àwọn ẹbí ti sọ pé family ti Wasiu ń pariwo pé òun jáde lọ́dọ̀ ìyá wọ́n ní ìyá yóò bímọ wọ́n ti náà kẹ́ńbẹ́ yẹn wọ́n ní ìyá ẹ̀gọ́ ò bímọ kankan tó fi jáde láyé ókè sí global sọ kinní kan ẹni tó ń ṣe kinní tó wà lábẹ́ tó ń dún ìlú fún wọ́n ti mọ ọyàn tó máa báyìí ókè Wasiu allegedly ni àwọn tó ní judge lọ́wọ́ tó ní gbogbo nǹkan lọ́wọ́. tẹ́ ń gbọ́ mi fẹ́lẹ̀ 10 million fẹ́lẹ̀ 5 million fẹ́lẹ̀ 20 million ṣẹ́ni tó tí ìjẹun tó mọ̀ fẹ́ lọ school apàrọ̀ lineage ibi tí problem tí kìíní yẹn fi lè máa. dání kò dé kóòtù ni kò ní rí jẹ tó dé kóòtù yẹn. the only way tó fi lè strike at case yìí ni pé kí governor gangan kó wà lẹ́yìn àwọn family yìí pé yes afẹ́fẹ́sẹ̀ tí governor bá ti lè wà lẹ́yìn kéèsì ẹ̀ governor ní wà lẹ́yìn anybody bó bá ti wà lẹ́yìn anybody ó máa neutral nínú ojú gbogbo yín ẹ má tọra yín o kò sí ẹ yé tọra yín kò sí government tó fẹ́ dúró another thing ẹ máa gbọ́ another thing ẹ tún fi wò another thing ẹ máa fi wò ẹ gbọ́ sà ẹ fún mi wọn sẹ ẹ máa gbọ́ sà kẹ́mọ̀ pé 2027 bọ̀ election bọ̀ 2027. global ṣẹ́rí hello yes ṣẹ́rí tábà wò lọ wò bọ̀. àwọn tó rán ìhó Nàìjíríà èló ni Ìjẹ̀bú nínú Nàìjíríà. allegedly wọn ló sign contract pẹ̀lú APC di 2027 òun ló ṣe máa kọrin fún wọn. ẹ fi yẹn lẹ ẹ fi yẹn forget about that. ṣẹ́rí tábà wò lọ ṣẹ́ ń gbọ́ mi ṣẹ́rí ibi tí ẹjọ́ yìí lè má ti dẹ́sẹ̀ lẹ̀ gbogbo ọmọ oyè tó jẹ́ ọmọ olówó láàrin wọn tó bá fèsì Wasiu á kúrò nù fún wọn nǹkan tó lè jẹ lọ nìyẹn. àwọn yẹn fara wọn ẹnu wọn ò kò. thank you ẹnu wọn ò dẹ̀ tún kò. àwọn 60 kí ló dé 60 nìkan jáde. ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ̀kan fún yín ṣẹ́rí nǹkan tó fẹ́ kẹ́ mọ̀ ni pé kí nǹkan tó lè mú Wasiu Ayinde láti lè ní that effrontery láti kó sọ pé òun ti ẹ̀ jáde in the first place ó ní láti ní backing he has a backing ṣẹ́gẹ̀tì mi now ẹ jẹ́ kí n dẹ̀ kọ́ mọ̀ pé Awujale of Ijebu land kò ń ṣọba kékeré ńlẹ̀ Yorùbá ṣẹ́gẹ̀tì mi now looking at the political issue tó ń lọ Nàìjíríà sí tẹ́ bá tún wò from that point ṣẹ́gẹ̀tì mi sí ṣé mọ̀ pé ó lè yẹ kí wọ́n fẹ́ plant Wasiu láti lè solidify Yorùbá support coming election because ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣọ̀rọ̀ kékeré o. kò sí ẹni tó fi jẹ ọba Awujale tí ò ní fún wọn ní state yẹn. Well ẹ jẹ́ èmi kàn tún wo from that perspective ṣe mọ̀ but for that case to have gone. And I said it before mo ní pé kíní yìí is highly political. It is. Secondly, I continue to say it on this platform mo ní ẹ wò dáadáa o but nígbà táwọn yẹn ti knock ẹ off ìgbà tó ti full extension mo ní wàhálà ti dé ìgbà tó ń knock ẹ off mo kò wá síbí báyìí mo ní ṣó possible kí èèyàn máa wà láti Ìjẹ̀bú Òde kó dẹ̀ máa claim Ìjẹ̀bú Òde ẹ mọ̀ pé mi mò ń ṣe show yìí àwọn èèyàn ń pè mí lẹ́yìn àwọn lie but mo jókòó àwọn ti Fìdípọ̀tẹ̀ kan some people from Fìdípọ̀tẹ̀ are even claiming pé kò wá látọ̀ ìdílé àwọn. iṣẹ́ pé Fìdípọ̀tẹ̀ kan wájọ Monday tó sọ ń bíbá yìí pé family ọ̀hún kan ìkànnì kò ń ṣe family wọn sister mo ẹ jẹ́ kí nǹkan kan yẹ wá ṣe rí wọn Ìjẹ̀bú ti fún láàyè látilẹ̀ àkọ́kọ́ ó máa ń dùn mí pé a máa ń worship owó nílẹ̀ Yorùbá
everywhere ní ilẹ̀ Yorùbá nìkan. kílẹ̀ mí ìpè Ìjẹ̀bú fún láyé láti lẹ̀. good. láyé kílẹ̀ ń wò tí gbogbo ẹ̀ fi ṣe ṣebí hello Nàìjíríà ṣebí ẹ̀yin náà lẹ ṣebí orí program yìí mo gbọ́ orí program stamori ni mo tún gbọ́ tẹ́nìkan ṣe analysis bí Wasiu ṣe jẹ́ olórí ọmọ Ìjẹ̀bú. ẹ bọ̀ sí bàbá Awujale ṣé kò lè sọ no fún ọ Tinubu. tí wọ́n give analysis. You know, but what I'm saying is this. Second command at that time. Clearly so no fún. But Goba, ẹ jẹ́ kí kankan yín. Ẹ má gbé yẹn wá ṣe. Ọmọ Ìjẹ̀bú ni Goba. No, mi ń ṣe ọmọ Ìjẹ̀bú, ọmọ Ogun State ni. Aṣáájú yétí ẹ máa rántí case motel. Yíbò tó tí wọ́n fi jọ oyè gbà yẹn tó ní gbogbo nǹkan bí ẹjọ́ lòun wá. Gbà tó rí ẹjọ́ ṣé apá ọmọ Yíbò ta ló rántí case motel. Ẹ̀mí ò gbé náà gbà tó rẹ́jọ́ yẹn tán náà. Tó rẹ́jọ́ ẹ ṣeun mà. Ṣẹ́rí ńgbà míì máa wà ṣé ń gbọ́ mi. Ṣẹ́rí Awujale fún rẹ̀ èyí tóun dálẹ̀ gan. But because of buying here, they fair face the truth. No, you know, Auntie Money, mo sọ bí báyìí lánàá. Yes, you said tó dálẹ̀ ló pọ̀ jù. Ṣẹ́rí tẹ́ bá wo ayé case motel náà gbà yẹn ní 80s 90 tó fi joyè níjẹ̀bú. Ẹ̀kejì Wasiu nínú nǹkan téèyàn kan bá mi sọ láti àtàparí show yìí níjọ́ Monday èèyàn kan pè mí láti ọmọ family mo fẹ́ mention orúkọ yẹn ó ní ṣé mo mọ̀ pé Wasiu gangan ìyá ẹ̀gbóyún ẹ̀wà Jẹ̀bú ni. Wàhálà dídé o. ṣé àwọn kọ́mọ sọ kí Auntie Money ṣé àwọn kọ́mọ sọ wípé kò ìgbà tó wá márì. ṣé gbogbo ọkọ tẹ́ ẹ̀ ń sọ yìí ẹ̀ lè confirm ẹ̀ sífà tẹ́ ẹ̀ lè confirm ẹ̀. ó yàtọ̀ sí Wasiu o. ẹ̀ẹ́sẹ̀ yàtọ̀. ṣẹ́rí ẹ̀mọ wait ṣẹ́rí ìgbẹ́sẹ̀gbẹ́sẹ̀ mọ̀ ní pé government ló máa finalize case yẹn. ṣẹ́rí gbogbo nǹkan tí everybody ń sọ everybody come mú one story of the Mr. Ọlá ṣe Ìjẹ̀bú náà bí sí ni Èkó náà bí sí náà. Èkó náà bí sí àkùsẹ tó jiyàn. tó ẹ lè mọ. ṣẹ́rí ẹ lè mọ bóyá ẹ ṣe jẹ́. ibi tí kéèsì yẹn ń lọ. èyí tẹ́ ń pàtó gan-an. àkọ́kọ́ tó bá dé court ibi méjì ló máa kọ́ béèrè kí lórúkọ bàbá ẹ̀ agboolé wo ni bàbá ẹ̀ ti jáde níbo lọ sí bàbá ẹ̀ sí. Ìjẹ̀bú kìíní náà sí bàbá ẹ̀ sí Péjú Èkìtì. ọ̀rọ̀ Nàìjíríà rí bẹ́ẹ̀ yẹn. bó ṣe ẹjọ́ ṣẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà rí bẹ́ẹ̀ yẹn. Can I say something? Sister Ọdẹ́bíyì ẹ̀ka lẹ́mà ẹ jẹ́ kí n sọ ọ̀kọ̀ọ̀kan fún yín o. Ibi London yìí ni mo jókòó sí jẹ́jẹ́. Nàìjíríà ẹ mọ̀ pé mo ṣe kéèsì MFM ẹ máa gbọ́ o Nàìjíríà tẹ́ ń sọ yẹn màá dárúkọ jọ́ọ̀dù yẹn gan ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Yes. Ibi ìbàyí ni mo jókòó sí. So èmi tí mò ń sọ̀rọ̀ customer lọ́ọ̀yà kóòtù dáadáa ni mí. Yes. Customer dáadáa ni. Yes, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ mi yìí kẹ́ ẹ wo dáadáa. Bí mo ṣe show yìí mo tú àṣírí wọn wọ́n ní mo defame àwọn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí í tú mi kiri èmi náà wá ta tán pẹ̀lú wọn. Wọn ò rí mi mú. Wọ́n ṣe ń mú ìwé wọn wá ni mò ń ṣe báyìí. Eventually mo prolong kíní ẹ̀ dáadáa ìgbà tó wá mo ready àti dáhùn mo dáhùn. But why this wọ́n wà ní court pẹ̀lú mi ní London wọ́n sue mi sí America ibi tó hàn sí ní jurisdiction ti America mo ń dáhùn another one ní Europe mi ò mọ̀ kọ́ ti lọ sí Nàìjíríà wọn ò rí tàwọn ìlú òyìnbó yìí ṣe because before you can do anything there must be a good service. Good. Nobody served me. I read on the lórí news online pé wọ́n slam George Akínyẹmí ní Ogun State. Mo mọ gbogbo àyàn àti mo rí. Olóhùn slam mi 500 million naira. Kí a mọ̀ pé eléyìí ó wà celebrated ó wà more important ju nǹkan tí mò ń sọ. Wọ́n wá gbé wá sí UK mo rántí gbogbo àyẹn. Lẹ́yìn ìgbà tí wọ́n wá fẹ́ decide láti gbé wá sí UK ẹ mọ̀ pé ó ti wà ń bí mi ti ẹ̀gbá lọ́ọ̀yà èmi mo defend that one I want that particular one wọ́n jù dànù ni. Because court your consult yín náà wọ́n pè yín náà. It was abuse of court process ní gbogbo rádà àdá tó ṣe. Tó ṣe yẹn bẹ́ẹ̀. Because ẹ lè jẹ ìyá wọ́n fáìní mi ní London ṣé America mú tẹ̀ báyìí ó ní àwọn ò ní jurisdiction. I am legally resident here. Nigeria as well doesn't have jurisdiction. But wọ́n gba kóòtù wọ́n dájọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ wọn ò dẹ̀ sáàfù mi. Èmi gan tí wọ́n slam ní 500 million I don't know Punch ló gbé jáde orí Punch ni mo ti kà like every other person. Ayé lala o. Yes.
That was what happened. Suleiman did the same thing. Báwo ló ṣe gbé YouTube ní wálẹ̀? The same process. Suleiman. Ó wá sí UK, ó sue mi. Mo ka ti Suleiman yẹn. Ẹ mọ̀ pé mo ti kọ́ ọgbọ́n nígbà tí MFM àti olùkọ́ rẹ̀ mo ti kọ́ ọgbọ́n. So immediately ìgbà tó ti wọ́n ṣe tí wọ́n mọ ní ayé kò tún sí pastor náà ní Nàìjíríà tí àṣírí ẹ̀ wà lọ́wọ́ mi. Tí ó máa ever wá sí UK wá sùn mi tí mi ní fi mú ẹ̀fọn fèrè. So when Suleiman own started, I stood my ground. Owó nìkan ni mi ò ní. And the people that support àwọn èèyàn yìí ìyẹn pọ̀ lẹ́rẹ̀kẹ̀rẹ̀kẹ̀. Wọ́n try fún mi. Àwọn èèyàn all the contributors. Wọ́n dìde that team ó jẹ́ kí orí mi touch when they were trying to bribe me gbé oríṣiríṣi mo ní kọ́bọ̀ mi nígbà lọ́wọ́ yìí bọ̀ máa make sure pé máa dúró tì mí tán mo dẹ̀ dúró tán and I won that case. Nígbà tí mo win nìyẹn tá ti win nìyẹn ṣé mo kọ́ tó ń ṣe ó dẹ̀ gbẹ̀rọ̀ lẹ́yìn Nàìjíríà ó lọ lo style àwọn MFM wọ́n gba judgement wọ́n ṣe everything mi ò gbọ̀n mi ò serve mi ó tún jáde bẹ́ẹ̀ ìyẹn náà lò náà gbé lọ YouTube. Ẹ wo Nigeria judiciary corruption tó wà níbẹ̀ kai kò sí every sector of that country tó normal tí ò sí corruption. Yes, of course. So if you are deceiving yourself because you see this Nigeria we are talking about àwọn kan wà tó jẹ́ àwọn náà ní Nigeria tó jẹ́ enterprises wọn ni tó jẹ́ business wọn ni wọ́n ti store the property tó jẹ́ pé nǹkan tó ń jẹ nìyẹn. I pity nígbà tí wo case ìjẹ̀bú wọn máa rẹ́rìn ni. tẹ́tẹ̀ case ṣe ní ìgbọ́dọ̀ ìgbọ́ mọ̀ ní pé. anti-marine. eléyìí ti sọ láti from day one tí mo ti rí with this government sorry with this government in power. Anything can happen. We are in the new Nigeria. Anti-marine. Ṣé rí èmi sọ pé èmi mọ̀ pé politics ti wà ń bẹ̀. Èmi ò jiyàn dé ṣùgbọ́n ṣe ní nǹkan tèmi ń bá ń kàn anti-marine kẹrí ọ̀rọ̀ Wasiu mo tún sọ ó máa dàbí ọ̀rọ̀ ó máa end bí ọ̀rọ̀ Abíọ́lá ni ṣé àwọn pé there is time to fẹ́ kẹ́ máa halẹ̀ ẹjẹ́ àsọ̀rọ̀ reality ẹ halẹ̀ ní àwọn ilẹ̀ máa ṣẹlẹ̀ ṣẹ́rí aftermath ṣẹ́rí aftermath ẹ̀ ó lè má dà ṣẹ́rí ọ̀tọ̀ ní agbára gọ́fìmẹ̀ntì àwọn kan máa wà tó ṣe pé wọ́n ò ní fọwọ́ lẹ́rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ wá cheat àwọn kan àwọn prominent ọmọ Ìjẹ̀bú ló wá cheat ẹ wọ́n rò pé wọ́n máa fọwọ́ lẹ́rọ̀. mi ò ní wọn ò ní fọ ṣé wọn ò cheat wọ́n máa jà lábẹ́lẹ̀ nǹkan tí mò ń tẹ́ láti sọ nìyẹn wọ́n máa jà lábẹ́lẹ̀. ṣé wọ́n bó ṣe yíbo ni ẹ rò pé ìbò tèmi àti yín dì òun náà kà á. àníkò ṣerú yẹn aláwọ̀ yẹn sábà náà máa jà lábẹ́lẹ̀ wọ́n máa lọ tọwọ́ lẹ́kọ̀ọ́ ẹni sùúrù Sister Yeti ṣe ẹni tẹ́ ń sọ yìí tẹ́ bá rántí pé ó ti pè èdè kan rí lẹ́ẹ̀mejì wípé kò sí nǹkan tó ń bá fẹ́ Nàìjíríà tó wọn ò lè gbà even ó tún lérí fẹ́yàn kan London gbà kan pé òun lè sọ kó má wọ Nàìjíríà kì í ṣe pé mọ́ ní ó sọ ni ó dẹ̀ ti wà lórí YouTube tó fi kọ́ nígbà. ẹ fẹ́ gbọ́ ọ̀kan tó sọ ń bì ẹ mẹ́jà tanra wa ó sọ fún yín ó ní kẹ́ ó lè máa pàdé ní pópó ó ní kẹ́ ìgbẹ́ mi dákẹ́ kọ́ má bí òun ṣé ẹ̀ ti pàdé ní pópó ni for him to even have the audacity to take the whole of Ìjẹ̀bú lọ court. Ìjẹ̀bú to court. kóró ní sọ nìyẹn Sister Yeti ṣé bá ọmọ Ìjẹ̀bú. àníkàn tí ṣẹ́rí ọ̀rọ̀ ṣẹ́rí nǹkan tẹ̀lé sọ́ọ̀sì ni pé ṣẹ́rí kíní ìtẹ́báwo lọ wò bọ̀ politics ti wọ̀ ẹ má jẹ́ àtọ́ra wa. ó náà la sọ. èmi ò dáùtì bẹ̀ ṣùgbọ́n mọ nǹkan tẹ̀mí ń fàyọ nísìnyí pé ṣé ẹ mọ̀ pé àwọn kan tún wà nínú family irú Fùṣekú wa yẹn tó ṣe pé very prominent name ẹ mọ̀ wọ́n náà bẹ́ẹ̀ni not prominent ẹni sùúrù ìwọ Wasiu wá from nowhere tó ṣe pé òun tiẹ̀ lẹ́nu tó wọn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn ká sọ tán ó wá fẹ́ fọwọ́ rọ́ wọn lójú ó fẹ́ fọwọ́ gbá wọn mọ́lẹ̀ nǹkan tẹ̀mí sọ pé ṣe mọ̀ pé adákẹ́ jà ló máa wá nǹkan tó bó ṣe máa parí nìyẹn nǹkan tẹ̀mí fẹ́ láti. ẹjọ́ òdìgbà yẹn lọ́wọ́lọ́wọ́ reality ìjà tá a jà yìí ìjà ojú pópó ni. ìjà abẹ́lé ló máa pọ̀ ju ìjà àkọ́kọ́ tó mọ̀ mí. ìjà pópó ló wà nílẹ̀ yìí kò ń ṣe tábẹ́lé ìjà pópó ẹ̀ ti pàdé pópó. àní ìjà anábẹ́lé máa àwọn bọ̀. tẹ́lẹ̀ wà prominent yẹn àsìkò ilẹ̀ máa mọ̀ bóyá wà prominent. God bless you àbí wọn prominence. exactly àbí wọn wà prominent. so ẹni tó wà prominence tó ń jà ní gbogbo federal might tó bá sọ̀rọ̀ federal might ẹ fọ̀rọ̀ lẹ̀. bẹ́ẹ̀ ló ṣe rí nìyẹn. federal might. ok mo ti gbọ́ tó bá wà prominence ó ṣe wá ń drag wọn báyìí. kẹ́rí mi ò sọ pé federal might. àbí ìwọ̀n is a national issue. gbogbo Ìjẹ̀bú ló global. sì gẹ̀ẹ́tì èmi ò sọ pé kò ní wọlé don't get me wrong èmi fi ṣírò ara mi ni ok gọ́ọ̀mẹ̀ntì lágbára jù mí lọ ok gọ́ọ̀mẹ̀ntì gbé Wasiu wọlé gọ́ọ̀mẹ̀ntì wá gbé Wasiu wọlé
ṣòtí gọ́ọ̀mẹ̀ntì bá gbé wá sí ìwọlé èmi adákẹ́ màmá wò náà máa jẹ́ kẹ́ máa pariwo yín náà ṣùgbọ́n lábẹ́lẹ̀ èmi náà tọwọ́ abẹ́ bọ̀ náà ẹ jẹ́ sọ ọkọ̀ tẹ́mi sọ nìyẹn I'm not talking about the government. bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ fẹ́ tọwọ́ abẹ́ bọ̀ ẹ mọ̀ nǹkan tó jẹ tẹ́lẹ̀ kù ni kó tó lè máa ṣe nǹkan tó ń ṣe yìí ojú lásán ló fi ń ṣerú eléyìí ni. kò tó wá bẹ́lẹ̀ bọ́ ní tó fẹ́ jẹ́ ti jẹ already ṣẹ́ni tó bá ti jẹ Awujale yẹn kó bá tiẹ̀ lóṣù kan lọ kó tó bá fi gbẹ́sẹ̀ ńlẹ̀ kò rán anybody. ó ti kọ orúkọ family ẹ̀ gbogbo kò rán anybody kò bá níbẹ̀ kó lóṣù kan ṣẹ́gẹ́ gbogbo tẹ̀sán yẹn àwọn bíbélì òkọ gbogbo kan tẹ̀sán yẹn wọn kò mátà sí wọn. Kò mátà sí wọn. Sister Yeti global Sherry is a slap on Ijebu general. Ipe Wasiu can take the Ijebu to court. Yeah. It's a slap. It is, but kí ló fẹ́ ṣe mọ́. Má pè ní ẹ̀yin Ìjẹ̀bú. Kí lẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn EFCC tó wà ní àwọn abalisi yìí. Kọ́ńbà abalisi kọ̀kọ́ o EFCC kó bẹ̀rẹ̀ sí kó arrest pastor àáfà àtàwọn abalisi àsìkò ti tó. Mo support wọn gbogbo àwọn pẹ̀lú gbogbo sàkámàjẹ tó ń gbé kiri. Sister Maureen tẹ́ bá lọ ka gbogbo 5 affidavit tó ṣe ní court kẹ́ wo kẹ́ fábálẹ̀ kẹ́ ka. I'm highly disappointed in the whole Ijebus that someone, a single-handed person, even to a state governor, will take you to court. Mr. Ola, you are disappointed for yourself. A single person can take United Kingdom to court. While winning in court is nothing. Ashwaju, you know that you cannot take a governor to court while he's on seat. Thank you. That has even not been made of more. Mr. You cannot take a governor to court. Anybody can swear. A governor, a deputy governor, you can't take them to court. Mi ò fẹ́ ẹ má bínú. Exaggeration ti ń wọ̀ ẹjọ́ ẹ má bínú. Nigerians sọ pé òun practice democracy. You can sue anybody. No. This is Nigerian constitution. This is Nigerian constitution. Government tabanika wo constitutional. Hold on. Immunity. They have immunity. Immunity arrest ni wọn ò lè arrest. You cannot sue them. Arrest ni wọ́n lè investigate wọn. Wọ́n máa investigate wọn kó tó ṣèṣe máa gbé ọ̀rọ̀ immunity wọ̀. Wọ́n lè convict wọn for anything. Wọ́n kàn ní convict wọn. Ó lè gbé gómìnà lọ sí kóòtù. Wọ́n lè arrest wọn for anything. Wọ́n lè lọ sí kóòtù náà. Wọ́n lè gbé wọn lọ sí kóòtù. Ó lè gbé lọ. Ó máa defend Mr. Abenolu wọ́n tẹ̀lé convict wọn. Ṣé ni wọ́n tẹ̀lé convict wọn ṣùgbọ́n wọ́n máa fún wọn ní ṣẹ́mọ̀ pé they are governor. Tó yẹ immunity máa wọ̀. Tó yẹ yín nísìn. Immunity àwọ̀ wọ́n lè convict wọn ṣùgbọ́n immunity àwọ̀. Kí ló dé má sọ wọn lọ́wọ́. And it's a civil case. Where is a civil case? Bẹ́ẹ̀ni, even criminal case kan wọ́n sì lè gbé wọn lọ. The only thing tẹ́mi kàn mọ̀ ni pé matter yìí ló máa justify. Mo ní, can a sitting governor be sued to court while still in office? Yes, in many systems, a sitting governor generally has immunity from being sued or complied to appear in court for civil matters during their term to focus on governance. But this varies by country. However, they aren't typically immune from criminal investigation or prosecution. In this case, kì í ṣe matter tó ń lè fi sue ẹ sí court. Ó dìgbà yẹn náà. This case is a civil case. Ẹ má gbàgbé. Nǹkan tí èmi tẹ̀ fẹ́ sọ last before èmi kan máa drop ní sísọ. Nǹkan bí wàá ṣe wáyà kì í ṣe lọ́ọ̀yà. So nǹkan tẹ́mi fẹ́ sọ bẹ́ẹ̀ náà ni pé. Tó bá máa dé ìsìn wọn á gbé technicality bọ̀ wọ́n á yí gbogbo ẹ̀ lójú wọn bá yí á wá máa dàbí pé ṣẹ́tẹ̀rí ìlú yẹn náà corruption ibẹ̀ yẹn. Madam in Nigeria, governor got his suit court in Nigerian context. Mention one. Nítorí kò sí accountability. You can only see, this is what you do. You can pile up their cases. Ola said go and read section 308 of Nigeria Constitution.
So you can arrest wọn níjọ́ tó bá ti gbé oyè kalẹ̀ lọ́ máa ń tètè arrest wọn, but while on seat you cannot do anything to them. eléyìí arrest yàtọ̀ sí kéèyàn sue èèyàn sí court. You can't sue them. This is Nigeria. Go and read this constitution. Ẹ má gbàgbé civil case eléyìí wọ́n lè sue wọn. It's a civil case wọ́n lè sue wọn. Civil case. But Wasiu lọ sí court people máa win ni wọn. Take me to court doesn't mean that you will be a winner. Yes, ẹ ká máa wo ó gbé lọ sí court, ó gbé ìjọba lọ sí court àbí anybody lọ sí court kò mí ipò máa win ni kò mí ipò máa win. àmọye kéèsì tó wá gbéyàn lọ sí court tó yẹ pé kò dẹ̀ ní win á tún padà wálé, so ẹ ká máa wòran. àwọn èèyàn náà ní jókòó wọn ní jókòó kọ́ máa wò. I'm less bothered nísìnyí because ẹ mọ̀ pé. èmi kò tiẹ̀ wà less bothered. mi ò wà bothered nítorí pé mo mọ̀ pé. èmi kò wà bothered pẹ̀lú ẹ̀ ó kàn for the next 50 years. àwọn tó ń ṣe ọmọ ìjọba. Prince ẹ kálẹ́ o. Àwa bona fide. Prince ti lúbo ṣéjẹ̀bú ni. ẹjọ ẹ múta. àwọn bíi mọ̀rin báyìí ló ń gbé lórí làwọn bíi mọ̀rin ló ń gbé lórí. kò move àwa 1 cent kò move wa báyìí. bí ọmọ ìjẹ̀rù kò move ó kàn fẹ́ lọ náà tún ní. Hello Prince, good evening. No princess, ẹ kálẹ́ gbogbo lé o. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ ma, ẹ kálẹ́ sà. Princess Raji ló ń sọ̀rọ̀ láti Òru. Ìjẹ̀bú nìyẹn, orúkọ mo ti rí Rájí bẹ́ẹ̀ yẹn, àwọn Ìjẹ̀bú nìyẹn. Ẹgbẹ́ tó kọ́ mi Ìjẹ̀bú Òde ni. Òun náà mo sọ pé mo ti rórúkọ yẹn sẹ́ẹ̀ Rájí. So ẹgbẹ́ Palace ni family house ọkọ mi wà. Ẹgbẹ́ kí lorúkọ ẹ̀ family Palace family house ọmọ Awujale. Ẹ fẹ́ introduction báyẹn go straight to the point. So mo máa watch kíní yín náà ni mi ṣe so okay let me just hear people's opinion about the whole thing. So Aba Awujale àwọn náà ti fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí because ìgbà tí Wasiu tí wọ́n fi jẹ Wasiu ń ṣọmọ kò ń ṣe ọmọ Ìjẹ̀bú Òde. Wàhálà ti dé o. Wọ́n sọ pé tẹ́mi ṣe gbọ́ sórí yẹn wọ́n sọ pé wọ́n gbé Wasiu mama Wasiu wá fọṣọ ní Ìjẹ̀bú Òde. God bless you my sister. Wọ́n sọ pé wọ́n gbé wá wọ́n gbé Wasiu lọ́wọ́ wọ́n ti pín pé okay, for more than 40 years. Àwọn ọmọ Ìjẹ̀bú mọ̀ it has been over 20 years tó ti wà lẹ̀. Ìkà náà ní ní Ìjẹ̀bú nígbà tẹ́ mọ̀ pé kì í ṣara yín ìgbà tó ń kìyìn tó ń náwó tó ń ṣe gbogbo ẹ̀ kí ló ń tẹ̀ ẹ̀ àṣà tí ẹ̀ pariwo síta. Ìgbà tó ń kìyìn òrìṣà Ìjẹ̀bú o tó ń kọ gbogbo ẹ̀ tó ń kìyìn global kí ló tẹ̀ ẹ̀ pariwo síta. anybody lè kọ ìjà Ìjẹ̀bú ìyẹn òun ṣe pé kí ni ṣebí ṣàlẹ̀ òun ṣe ó lè kí anybody. ìyẹn ò mí pé kí ló lè kí anybody náà. àti mọ̀rí ẹ má bàa kó ṣiṣẹ́ owó ẹ̀ ni. ó ṣiṣẹ́ owó ẹ̀ ni. irú kílè yìí ọmọ ní fowó ṣe kámúrú rẹ dúdú kámúrú igbó ifá. ẹ kọ́ dáadáa. anífowóṣe ò sí níjẹ̀bú Òde. a ti sọ. anífowóṣe ni Wasiu ń jẹ́ anífowóṣe ò dẹ̀ sí kò sí níjẹ̀bú Òde. Adésanya a point of correction Adésanya lórúkọ wọn sí. orúkọ tí Wasiu jẹ́ pọ̀ òun ẹ̀ anífowóṣe ni Wasiu láti ilẹ̀. anífowóṣe wà ní gbogbo Ṣàgámù rẹ mo ó wà ní gbogbo bẹ̀yẹn. ó wà Ìjẹ̀bú Òde let's be honest ẹ jẹ́ ká wà honest ó wà ní gbogbo Ṣàgámù rẹ. Balógun Èkó kò sí níjẹ̀bú Òde àwọn fámílì onífowóṣe wo ló wà níjẹ̀bú Òde. ẹ máa gbọ́ bọ̀bọ̀ Balógun yẹn sọ ó ní. nígbà kan ló sọ pé ìsàlẹ̀ Èkó nígbà kan ló sọ pé Ìjẹ̀bú Òde nígbà akílódé tó ṣe ń káàkiri. nǹkan tó sọ̀rọ̀ ó ní Ẹ̀pẹ́ ní 1983 life kan tó ṣe ló ń pè mí Ẹ̀pẹ́ from there ló mú sísàlẹ̀ Èkó. Ẹ̀pẹ́ is still part of Ogun State ẹ má gbàgbé pé part of Ẹ̀pẹ́ is still Ìjẹ̀bú. ṣé mo pé ìgbà tó jẹ́ ń pè mí Èkó ìgbà ló fi jẹ Olúọmọ of Lagos tó yẹ kàn fi jẹ́ 1999. no honorary oyè nìyẹn náà. kì í ṣe honorary o ti o honorary of course. àkúté tó ní ha you mean ọmọ alágbàfọ̀ wọ́n become Awujale ó gbẹ́ni tán o. ló bá tán ọmọ alágbàfọ̀. so ẹ̀yà Ìjẹ̀bú ìyọ̀rọ̀ kúkú wà lẹ́nu ìyọ̀rọ̀. tí princess sọ pé. Maureen let us even ask ourselves. ẹ̀yin Ìjẹ̀bú yìí. Let's ask ourselves a very simple question. The question is this. ṣó lè burú títí
wọ́n máa ń sin family kan tó máa bọ́ síta. èèyàn kan wá lánàá náà ó tún dílé ẹ̀ṣẹ̀ ti gbàgbé ní lọ́wọ́ fídíò àná náà. àti mọ̀ ní ìṣẹ́gun láti ní bọ́ ṣe ń dìbọn kì í ṣe ní bí bọ̀bọ̀ yẹn ṣe ń sọ kí nìyẹn lánàá mò ń wò pé no ọmọdé ni tẹ́ bá wò pé bọ̀bọ̀ yẹn ọmọdé ni ṣèbó òun lásán kó tún ti pín family yẹn báyìí nísìn nǹkan bẹ́ẹ̀ yẹn ń lọ́nu family ẹ̀ kó jẹ́ mọ́. Sister Maureen Sister Yetunde mo bèrè question kan platform kan tí mo lọ lọ́sàn-án àwọn kan ní ẹni sùúrù ẹjọ ẹni sùúrù Alenda mo bèrè question kan àwọn kan ní possible ṣé obìnrin mo mọ̀ pé ó máa ń jẹ́ orúkọ púpọ̀ you use under Western law you are using 4 different names on a passport is that not a fraud? Kílínà ló ṣe gbogbo bẹ́ẹ̀ yẹn kílínà yẹn ṣe orúkọ your name will only change by tó bá marry. Yes, you can use 4. láì ṣobìnrin. Because you won't be able to go away with everything. Different name, Ashwaju, in a passport. You can use 4. You cannot. It's a fraud. You can. In an international passport. No. Nǹkan tí Ọlá ń try láti sọ sí ni pé oríṣi passport ló ti lò tó ti lo different surname. Different surname. Gbogbo ẹ̀ ló jẹ́ gbogbo ẹ̀ làwọn kò ṣe gùn àwọn tí wọ́n gbé sí gbogbo ẹ̀ lọ́sọ̀rọ̀ ní lọ́wọ́. Irú yẹn tó bá òun ló mogun ayé tó bá tó lọ ṣe change of name káàkiri. Bọ̀ kò lè gbá Dìsàmbí kó gbé Sàkàmbí kó wá tó gbèlera wọn ó wà lọ padà ṣẹ̀wọ̀n gbé. Jẹ́ kí ó gbé Musa wá Musa ò kì í ṣe surname ní Ìjẹ̀bú Òde. Ẹ̀yin Fúlàní ni Ìjẹ̀bú generally kì í jẹ́ Musa ò kì í ṣe Fúlàní ni Musa. Identity fraud ló pè yẹn. Musa Kalamu Aṣáájú ẹni sùúrù. Musa Kalamu kan fẹ́ lọ kò ń ṣe Wasiu ló kọ́ Bọ́lá Wọlé ló kọ́ yẹn. No bàbá ẹ̀ Aṣáájú international law Western world that is totally fraud. Identity fraud náà pè. It's a fraud. Ẹni sùúrù Aṣáájú ẹni sùúrù. It's a fraud tí o bá ṣe change of name. Islander láì ṣe change ẹni sùúrù Aṣáájú. In one of his passports he used Anifowose he used Masha. Ṣé ń gbọ́ mi? Ó ń lo different name náà ti kọ́ gbogbo passport ẹ̀ lọ́jà ti dìbò làwọn ará Ìjẹ̀bú ti dìbò sí. téèyàn kan gbé jáde lórí Facebook. ẹ bá a bá táàbù kẹ láìkí rẹ thank you gbogbo ẹni tẹ́ ẹ fún mi ní rose o God bless you. irú àwa nísìnyí Nàìjíríà làwa wà àwa ò lè ṣe kankan ẹ kó fún Sister Maureen wọn máa bá a report. ó wà lórí Facebook èèyàn mi ò kàn kí n ṣe gbogbo nǹkan yẹn. ẹ ṣe àìfẹ́ mi. màá wò sí ti bá rí ẹ máa fẹ́ kí ó yé yín even tó bá ṣe affidavit ṣé ń gbọ́ mi o ò lè ṣe affidavit lórí orúkọ mẹ́rẹ̀ẹ̀rin. affidavit kan forúkọ kan ni owó ẹ̀dá that is it. So are you now telling me because some ní mẹ́rin ṣe ń gbọ́ mo ń búra lórúkọ Sister Maureen mo ń bá wọn búra sílẹ̀ pé Sister Maureen máa bá wa channel kò ní wọ UK mọ́ irú àtàwọn yìí fẹ́ wá sí UK. Daniel oníwọ̀ UK mọ́ owó tèmi ò jẹ́ mọ̀ jẹ̀bi ẹ má búra lé Daniel oníwọ̀ UK mọ́ kí wọ́n kọ́ tèmi kan yẹn. Aṣíwájú èmi lè ṣe yẹn o tábà get hold of that pass tábà get hold of that pass. èmi àti yín kọ́ mi o ẹ má kó lọ́wọ́ ń bẹ̀ ọ́ ẹ má kó bá mi o. ok ṣé UK lẹ́yìn wà ní. bí UK mo wà tábà ní Sister Yetunde bẹ́ẹ̀ni. ẹ jọ torí Ọlọ́run mẹ́mi náà travel. UK Nàìjíríà lè mi wà. Nàìjíríà passport mọ́ wọ́n ti gbogbo bí láti kórìíra wa. ẹ̀gbọ́n wo kan tó lọ gbòòrò ní Amẹ́ríkà. Prince kí lè sọ. The next Awujale ọmọ ẹgbẹ́ Bọ́ba Máyégún Akilẹ̀ Ìjẹ̀bú ni ẹ lọ fara yín balẹ̀. Wọ́n ní kẹlẹ́ fọkàn balẹ̀ pé the next Awujale is K1 the ultimate. Àlọ́ ń bá yín sọ K1 the ultimate ṣọ́ra ẹ̀ wọ arábìnrin. Bàbá yín ti dé. Ìyàwó K1 á ti lọ alájà. Kò sí lè tó ẹ má wọrí ẹjẹ ìtọ́jú. Ẹni tó rí ilé ara ẹ̀ tó ló máa tó odindi Ìjẹ̀bú land. Gbogbo ọba Ìjẹ̀bú ẹ fi sórí ilẹ̀ ìbí mi. Gbogbo pápátá abẹ́ Awujale lọ́wọ́. Bàbá mi. Ó máa tọrẹ. Mami. The ultimate. Òde. Ẹ lọ fọkàn balẹ̀ bàbá yìí ti dé. Ó ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó pọ̀.
Aṣáájú. Mr. Mori, my family is watching. Sister Mori. Ẹ̀yin ló lórí tuntun Ayinde tó bá ti jọba. Mori ló máa fún. Ó lè ní sùn. Mori ló lórí tuntun Ayinde. Wasiu fúnra ẹ̀ gan kò fojú kan nítorí òun irọ́ bó ṣe máa kú irọ́ papọ̀. Ó ní bàbá òun. Ẹ̀rí ìyá bàbá òun. Ó wá irọ́ àwa from bàbá yín ti dé. Òun ẹni tó ṣe pé ẹ mọ ní ọmọ wa láti ìdílé kan kò ní àwọn ẹbí yẹn á ti sọ pé ibi bí ni ọmọ bí ni ọmọ ibi bí iná sí bàbá. Ẹ ti ní fi ẹgbẹ́ àájú mi báyìí ó lè ní sun ẹ̀dẹ̀ sùn lóòótọ́ ṣẹ̀ sùn. Òun fúnra ẹ̀ wọ́n anti Maureen àjọsùn ni ṣùgbọ́n orú títí ẹ̀ ló wọ́ọ̀sì jù ẹ̀ mọ̀ kan títí ẹ̀ jẹ́ wọ́ọ̀sì ẹ mọ gbogbo irọ́ tó ti kú kọ ó kúrọ́ lẹ́ẹ̀mẹwàá ẹ wo kó tó kúrọ́ yẹn. ọmọ ògbó tó ṣe bọ̀dá yẹn ní lọ́wọ́ tí mo bá rí bọ̀dá yẹn máa ń béèrè question méjì lọ́wọ́ ẹ̀. Princess Laji ṣé ẹ máa drop kẹ́tù padà wá because ẹ hẹ́kò ẹ máa drop kẹ́tù padà wá. Oh sorry. Ẹ drop kẹ́tù padà wá. Ó ní bàbá yìí ti dé. Sister Maureen la máa fún Ayinde tó bá ti jọba. Bẹ́ẹ̀ni àwọn ọlọ́tẹ̀ máa ṣe ìyàwó kékeré. Wọ́n fẹ́ràn àwọn báyìí ẹ lọ wò wọ́n. Àwọn ẹlẹ́bàá yẹ́lò ní gbogbo wọn kò sí àwọn dúdú kúrákúrá bí ẹ̀yìn pọ̀ tó báyìí. Ó gbé gọ́vnà lọ sí kọ́ọ̀tù, ó gbé local government lọ sí kọ́ọ̀tù, ó gbé Fùṣẹ́gbó lọ sí kọ́ọ̀tù, ó gbé àwọn afọbajẹ wọn sọ. Ta ló ń sọ̀rọ̀ yìí? Ẹ̀wẹ̀ sọ kálẹ̀ o. Ẹ mọ̀ pé tó bá ti gbé gbogbo àwọn yẹn gbogbo Ìjẹ̀bú ló gbé lọ sí kọ́ọ̀tù ní ọ̀nà. Gbogbo Ìjẹ̀bú ló gbé lọ yẹn. Ẹ kálẹ̀ sà. Bọ̀dá mi ẹ kálẹ̀ ṣàlàáfíà ni ẹ káàbọ̀ sórí ètò. Mo ti pẹ́ látàárọ̀ torí Sísáyédé mo ti gòkè. Okay, God bless you. Ẹ̀rí kan tí Sísáyédé sọ fún yín látàárọ̀ 2 story ló mú àyẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ ló mú àyẹ̀. Mo mọ. Kò sí rọ́ ń bẹ́ẹ̀. Ṣé rí ẹ tó bá máa jọba Ìjẹ̀bú? Ọba Ìjẹ̀bú ò ṣe ọba kékeré o. Ẹ jẹ́ kí n sọ story kan fún yín. Okay, mo wà àgbà tí mo wà l'Amẹ́ríkà. Pọ́sì mi wá pè mí. Ní ọmọ Ìjẹ̀bú lèmi náà. But me, I'm not from Ìjẹ̀bú Òde. Pọ́sì mi wá pè mí. Wọ́n ní ìdílé wa sì máa jọba pé ọba yẹn èmi máa jẹ́. And I was telling my father pé mi ì fẹ́ jọba because I still have a brother. Bẹ́ẹ̀ kọ́ lè jọba. Mo pọ́sì mi fowó ṣe. Nítorí Ọlọ́run bless me. Bobby J mo ti rí wọn mo ti gbé wọn sókè. Ṣé ẹ gbọ́ mà? Ọlọ́run pé owó wà lọ́wọ́ mi pé kébì wá jọba kí n fọ yẹn pé mo wá sọ pọ́sì mi pé mi lè jọba yẹn pé torí pé kí ni I have a brother. Ẹ bá mi bá tap kẹ́ṣíà program yẹn jọ. Tó lè jọba yẹn. Bàtọ́ wá yá pọ́sì mi wá pè mí pé bàbá ẹ̀ wà l'Amẹ́ríkà. Mo ń ta ní bàbá mi wọ́n ní Síkírù. Mo ní kí ló ṣe wọ́n yẹn Síkírù tó kó Awujale ni mo sọ o. Mo ní kí ló ṣe wọ́n wọ́n ní wọ́n ṣèṣe lẹ́nu stamp. Nìyẹn náà ṣiṣẹ́ lẹ́nu stem pípẹ́ sẹ́ ń dùn wọn. Ṣé pé Sáyédé sọ kínní yẹn? Sáyédé òpùrọ̀ o, woman yẹn mọ story gidi gan. Wọ́n wá ní kí n gba nọ́mbà Síkírù. Ọ̀rọ̀ tí mo ń sọ almost 15 years ago ni. Wọ́n ní kí n gba nọ́mbà Síkírù Awujale pé kí n pè wọ́n pé kí n kí wọn o ní Houston. Wọ́n wá sí Houston, Texas. Mo wá pè wọ́n. Mo ní ẹ̀rọ àṣà kábíyèsí àwọn ta ló ń sọ̀rọ̀. N bá sọ ọmọ tí mo jẹ́ ní kí ló ń ṣe wọ bàbá ẹni kó wá jọba. Ó ní òun fẹ́ jọba. Mo ní kì í ṣe bẹ́ẹ̀ sá. Báyìí. Síkírù wá ń sọ fún mi pé èjì báyìí lọ́wọ́ náà jọba pé kí létí mo lè jẹ́ pé kí n jẹ́ pé kí n mú ní kò rí bẹ́ẹ̀ sà ń gbé mo nẹ́gbọ̀n níwájú but ẹ̀yìn kan tó wá wà ẹni tó follow after bá jọba yẹn ẹni tó tún follow tó lè jọba yẹn mo wá sọ fún possible. Ẹ bá wa power tap o. Wọ́n sọ possible pé kọ́ ní yẹn kó lọ jọba yẹn pé kó má wulẹ̀ wọ́n ni pé èmi ò ní interest sí ọba Síkírù wá ní pé kí n má ṣe bẹ́ẹ̀ pé kí n jọba yẹn pàtí ẹni yẹn wá lọ bá Síkírù níjẹ̀bú Òde ṣé mo kí Síkírù fi gbogbo ọba Ìjẹ̀bú pátá Síkírù fi jọba kọtí àmọ́ kí ọba Síkírù ìjọba kékeré gbogbo ìjọba pátá títí mọ́ gbogbo Ìjẹ̀bú ìṣara everywhere Síkírù ló máa lọ bá Síkírù ló máa bá Awujale ló máa lọ bá ló máa ní go ahead kò lọ́jọba yẹn táwọn ìjọba ní no is no so Síkírù wá sọ fún mi pé tí ẹni tó fẹ́ wá láti other state other ọba kejì yẹn táwọn bá ní no ni àṣẹ ni kò dé ẹni yẹn ò lè jọba yẹn lálálálálálá so máa yẹn wá lọ bá pọ̀ sí ni pé bàtọ́ inú òun fẹ́ jẹ́ Síkírù tí òun pé máa yẹn wá Awujale wá rán máa yẹn sí pọ̀ sí pé tí ọmọ bàbá ẹni yóò bá ti jọba àwọn fẹ́ gbọ́ lẹ́nu pọ̀ sí mi kí pọ̀ sí mi tó sọ pé òkè o kí máa yìí lọ́jọba yẹn Síkírù pọ̀ sí mi wá pè mí pé kí n jọ mo ní Alhaji mi ò jọba ẹ kí máa yẹn jẹ wọ́n ní ṣe mo ṣúọ̀ mo ní wọ́n ẹ̀mẹ́ta
ni mo bá kábíyèsí ọlọ́run kó fọ̀run kẹwọn Síkírù sọ Síkírù ṣe mo ṣó mo ní ẹ̀sà rẹ kó máa yẹn kọ́ jẹ́ kó gbé kó nídìílé wa kí máa yẹn ìjọba yẹn Síkírù wá bèèrè ọmọ ẹ̀ pé ṣó ti kọ́lé sí Ìjẹ̀bú báyìí máa yẹn ní òun ti kọ́ Síkírù wá ní kó lọ kọ́lé síbẹ̀ tó bá ti kọ́lé bàtí ọmọ máa yẹn ti ní òun jẹ́ òun máa àpúrúfẹ́ ọba Ìjẹ̀bú òun ṣọba kékeré o tí ẹ̀gbọ́n tí wàá sì bá ní òun tẹ́rí sí nǹkan tó máa ṣẹlẹ̀ oníṣẹ́ kékeré Síkírù láti bá sọ fún mi pé àwọn olè dá lè Jẹ̀bú ní pé tí mi ò ti kí federal mi sọ dáadáa pé mi ò ṣe ní pé nǹkan tó bá ti fẹ́ jọba Ìjẹ̀bú gangan ló máa gbé fún ìdílé yẹn máa gbé fún wọn ní bàtí mi sọ pé mo jẹ́ yẹn kí máa yẹn lọ jọba yẹn bàtí mi sọ ẹ̀mẹ́ta léraléra ni kábíyèsí bèè lọ́wọ́ mi mo ní ẹ̀sà ẹ̀ kọ́ lọ jọba yẹn wọ́n ní ṣe mo ṣó mo ní ẹ̀ kọ́ lọ jọba yẹn ní pé ọba Ìjẹ̀bú ìjọba kékeré tó máa sáyẹn fún yàn kó lọ jọba yẹn wọn ní ẹ̀sà tọkọtọkàn kókó òǹdílé kí wọ́n lọ jọba yẹn bọ́lá tó pé pọ́sí mọ̀ lẹ́lòmíì èmi mo ní ẹ̀ kọ́ lọ jọba yẹn ní Síkírù wà lókè ẹni lọ́wọ́ jọba yẹn sìn ó jọjọ ọba ìlú Ìjẹ̀bú yẹn sìn ó ti yẹ yín torí Síkírù òun ẹni ẹ máa wọlé Ìjẹ̀bú ayé pé ni Ìjẹ̀bú ayé pé ni so kì í ṣọba kékeré ó ti yẹ yín so ẹ ti kí Wàsíù kó tó fẹ́ tẹ́rí sí gbogbo sísá ayé tí lè sọ yẹn ní ṣe kọ́ kékeré kọ́ lọ́ba o nítorí mú Síkírù sọ bẹ́ẹ̀ fún mi kó ṣe ba kékeré sí kọ́ kékeré kí pé kò ní jẹ́ ó máa jẹ́ àtúbọ̀tán ẹ̀ kọ́. Ẹ ṣeun àwọn ọmọ physical là ń kó àṣọ nípa spiritual èmi sọ nípa spiritual. Sister Maureen. Èmi fẹ́ polówó. As governor of the state, so also the governor moves to ensure comfortability for the citizens and dwellers of the state. So ẹyin tọ́sún àkòsí problem lọ́sùn free train rẹ o. Ademola Jackson Nurudeen Adeleke has arranged a free train ride from two terminus Lagos to Osun State on Tuesday, 1st December for Christmas and 30th December 2025 for New Year celebration. The take-off time from Ido terminus Lagos on Tuesday 23rd and 30th December is 10 a.m. while the train goes back to Lagos. Ọ̀fẹ́ ló bá dé o. Ó jẹ́ pé kò tó wọ́n mi ò lọ lé ọdún o.